Assalamu alaikum èèyàn wa. Assalamu alaikum èèyàn wa. Sunna TV Yorùbá ń kí yín. Sunna TV Yorùbá ń kí yín. Ìkẹ́ Ọlọ́run àtàlàfíà rẹ̀ tó pé. Ìkẹ́ Ọlọ́run àtàlàfíà rẹ̀ tó pé. Àtúngbé tuntun dé. Àtúngbé tuntun dé. Tàmà tó ní òkàrè nínú. Tàmà tó ní òkàrè nínú. Ètò Alóyin ládùn ni. Ìbéèrè àti ìdáhùn tó pé. Ẹ pè wá kẹ́dá ṣètò wa. Tàmà tó ní òkàrè nínú. Ẹ̀bùn ń bẹ nílẹ̀ fa. Ẹ̀bùn ń bẹ nílẹ̀ fa. Káàbọ̀ Ọlọ́run dòwòpọ̀ láàyè yìí o. Àdúrà wa yóò gbà kárí. Káàbọ̀ Ọlọ́run dòwòpọ̀ láàyè yìí o. Àdúrà wa yóò gbà kárí. Tàmà ní ètò ìsìlámù tí ó fi máa dáhùn ìbéèrè léyìí tí àsọyege rẹ̀ ní ẹ̀bùn gbà òkàrè nínú. Bismillahi walhamdulillahi wassalatu wassalamu ala rasulillahi wa ba'd. Adúpẹ́ fún Ọlọ́run Ọba Allah tí ó fún wa ní àǹfààní tó fún wa lórí ọ̀fẹ́ tó já tún ní ìpàdé lẹ́yìn tí í ṣe ọjọ́ Alárúbà tí í ṣe ọjọ́ 24 oṣù keje ọdún 2024 tó ṣe dédé ọjọ́ 22 oṣù kínní ọdún àwẹ̀lẹ́sìn Islam 1000 ọdún kan àti ọdún 100 ọdún mẹ́rin àti mẹ́rìndínláàádọ́ta ìyẹn 18/1446. Adúpẹ́ fún Allah àtọ́rọ̀ kí àti gẹ̀fà nàbí sallallahu alayhi wa sallam àtòun àtàwọn alẹ́ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni tó bá fi ṣe lójú ọ̀nà tànàbí sallallahu alayhi wa sallam títí dijọ́ àdájọ́. Ẹ̀yin tí ẹ̀ ń wò mí, tí ẹ̀ ń gbọ́ mi, tí ẹ̀ ń rí mi, òbí Ọlọ́run fẹ́yìn náà o. Ó jẹ́ fún gbogbo ojú náà ò ní fọ́, ojú náà ò ní eré lédè yín ọláìkú méjì Ọlọ́run, kọlùkọlù ò ní kọlu ojú náà láti gbára rẹ̀. Etí ẹ̀ fi ń gbọ́ mi náà etí náà ò ní di balùbalù ò ní lu etí láti gbára Ọlọ́run. Bákan náà gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ ètò àmì báyìí mú kí ẹ̀yin náà aláàtúní ẹ̀sìn kó bá mi sẹ́yìn lẹ́sìn dáadáa. Mi ì lè bẹ̀rẹ̀ ètò yìí láì kò dúpẹ́ fáwọn tí Ọlọ́run ló ń sábàbí kí ojúlé iṣẹ́ Sunna TV Yorùbá bí kí ó máa má roro àbí Ọlọ́run kó ṣe àlìjánà nílé wọn. Mo bí Allah tó ní àánú lọ́dọ̀ wọ́n ṣàṣàlékún àánú rẹ̀ lórí wọn lọ́hùn. Kádàrá abúkú má jẹ́ kó kò lè wọn lórí. Ìmọ̀ràn ọ̀tá Ọlọ́run jẹ́ lórí yín o láti gbára Ọlọ́run. Bákan náà mo tọrọ fún al-Mushrif al-Am Dr. Abdulrahim Shitu Thani aláàkóbá mi sàwọn náà lẹ́sìn dáadáa o. Kádàrá bó kò ní kó lẹ́yìn náà lórí o kọlùkọlù ní kọlù yín o. Ní jẹ́ ní tí wọ́n wọ́n láìkú méjì Ọlọ́run. Bákan náà ọ̀tá òsì ní rẹ̀ yín láti gbára rẹ̀. Mo kú gbọ́ àwọn àfọwọ́ àti mo wá sí ìgbà yìí náà aláàtúní ẹ̀sìn kó bá mi sàyìn lẹ́sìn dáadáa. Mo tún ti dé ní bí mo ṣe máa ń dé lórí ètò akọ̀tún ètò tí a pè ní Tàmà èyí tó ní ọ̀kàrè nínú. Níjẹ́ dógún kọ́ ni a sọ̀rọ̀ lórí nǹkan tó ní í ṣe pẹ̀lú ìmọ̀ra nínú Islam. Orí ẹ̀ náà mo tún padà sí orí ìmọ̀ra náà ni mo wà torí pé ibi tá à ń lọ ọ̀dọ̀ tó ní í ṣe pẹ̀lú fíkíwù ni. Ẹ pè mí lórí nọ́mbà tó fi máa ń pè mí yẹn láti bá a dá sí ètò yìí àwọn ní 56 44 39 11 56 44 39 11 nọ́mbà tó fi pè mí nìyẹn. Gbogbo ẹ̀yin tí wà ní Kútọ́nù pátápátá Sunna TV Yorùbá akínyìn o ọba tó ní ẹ̀sìn kó bá a san ilẹ̀sìn dáadáa dọ́à kan dọ́à méjì tẹ́ni náà tẹ́ fi ń wò wá aláwọ̀ ní kẹ́ fi owó kù Ọlọ́run ní kò ní jẹ́ kẹ́ fi owó kù. Ọlọ́run ní wa ma tuqaddimu li anfusikum min khairin tajiduhu inda Allah ní tí ẹ bá ti wájú ní ó bá lọ́dọ̀ aláwọ̀ alákòóbá mi san gbogbo ilẹ̀sìn dáadáa. Ẹ̀yin tí wá nílùú Kálàfí akẹ́yìn náà nílùú Kálàfí Pọ́tà akẹ́yìn bẹ́ẹ̀. Bákan náà ẹ̀yin tí wá ní Vẹ̀dọ̀ Àwátò àti Vẹ̀dọ̀ Ọjà gbogbo ilé akíyò láì kò dẹ́ni kankan sí. Bákan náà akí wọn níwájú náà bẹ́ẹ̀ gbogbo àwọn ìyá tó ń bẹ̀ tẹ́yìn náà ń wò wá akíyìn o pé kò dídí àsìkò yìí. Bákan náà nílùú Adékútọ́nù akíyìn lẹ́ẹ̀kan sí. Bákan náà àtàbádé Gòdùmẹ̀ bẹ́ẹ̀ akí wọn Gòdùmẹ̀ àkó bẹ́ẹ̀ àkọjá sí odidi Àgbọ̀rọ̀gàdán akọni Àgbọ̀rọ̀gàdán akọni gbogbo pékà láì kò dábì kankan sí. Bákan náà ni akọni Sẹ̀mẹ̀ Kàrífù akọni àdúgbò Sẹ̀mẹ̀ gangan
bákan náà mo kọ́ sẹ́mi òkùnkùn ẹ̀kú dédé wòyí mo kó mi mo kọ́ yá sí ìlú wa nílùú Jìrẹ̀gbé mo kí wọ́n Jìrẹ̀gbé o mo kí wọ́n ní ìlú olóko mẹ́ta àṣẹ ọgbónu àti Porto Novo mo kí mi ẹ̀kú dédé àsìkò yìí o ẹ̀kú ojúlọ́nà ètò yìí ètò wa ti bọ́ sórí okùn ẹ máa bá mi dá sí ètò náà àwọn nǹkan ní ẹ máa bá mi like ẹ máa bá mi share ẹ eléyìí ò ní like kò ní share ǹdẹ́ ẹ̀kan ní í ṣe pẹ̀lú wa ni pé ẹ máa bá gbọ́ ètò náà torí pé ètò wa mi báyìí ètò ẹ̀kọ́ ẹ̀sìn ni ó ń ṣe ọlọ́run gangan ó sọ fún wa pé man yuridillahu bihi khayran yufaqihuhu fid-din ẹni ọlọ́run bá ń fún oore fún oore yẹn àtàyè ní àtàlùkìyàmọ̀ ni yóò fún lágbóyè ẹ̀sìn rẹ̀ torí ìdí èyí ẹ jókòó kẹ́ fìdílé nǹkan ẹ má fìdílé so ẹ má fìdílé ìgò ẹ jókòó síbi tẹ́tí máa bá fi ìfẹ́ jẹyẹn ètò ọkà tí a mú wálé nì tó ní bó ṣe pé ọbẹ̀ mi ọbẹ̀ náà sàn kò kí ọbẹ̀ náà kò ní àwọn nǹkan tí ó kálukú máa ń fẹ́ràn nì ṣùgbọ́n bá mi jókòó bá mi fẹ́ jẹ́ mo bẹ̀ Allah kó dákun àyè tí a fẹ́ jókòó sí láṣálẹ̀ kó jẹ́ pé torí tẹnìkan sọ ni kó jẹ́ wúlò fún gbogbo aláyé tó bá dẹ̀ nìkan kó mọ̀ sàjìká bá mi tí ó ti lérè ọ̀làyẹ̀kùn mi jẹ́ ọlọ́run hajjúlẹ̀ àti kọ̀ yóò mọ̀ rẹ̀ ẹ pè mí ní orí nọ́mbà wa bí 56 nọ́mbà tẹ́ fi bá mi dá sí nìyẹn bákan náà mo kí àwọn tí wà ní Mísírètè ní Dangbo ní bákan náà àwọn tí wà ní Dangbo báwo la ń pẹ̀lú yìí gbogbo owó èmi pátápátá la kí wọn láì kó dábì kankan sí bákan náà kó ń bẹ àkọyá sí lùwà nílùú Takọ gbogbo àwọn tó wà létí ọ̀nà kátó dé Takọ mò ń náà ni mo kí o orúkọ àdúgbò náà ni mi ìrántí bẹ́ẹ̀ kàn bá máa dárúkọ ilé ẹ̀kọ́ kan mo kí wọn nílùú wa nílùú Takọ mo kí olùkọ́ mẹ́ mo kí àwọn ìmọ̀ wà ń bẹ̀ mo kí gbogbo mùsùlùmí láì kó dẹ́ni kankan sí nílùú Takọ mo kó ń bẹ̀ òdì ìlú wa nílùú àwọn àfà mo kí wọn nílùú wa nílùú Sakété mo kí mọ́mọ́ wa nílùú Sakété mo kí àwọn mọ̀dára nílùú Sakété bẹ̀rẹ̀ lórí mọ́síkásù Islami nílùú Sakété ìdórí Ansarul Islam gbogbo àwọn madaris tó wà mí pátápátá ni mo ní kí ilé ẹ̀kọ́ dá kankan sí mo kí gbogbo àwọn dàkátìrà wà ń bẹ̀ kò dédé wòye o ẹ̀kú ọ̀rọ̀ àdínì ọba tó ní ẹ̀san ló bá àṣẹ ẹ̀sìn dáadáa ọ̀kan nú iṣẹ́ tẹ̀yìn náà fọwọ́ ṣe òun náà ló wà lórí atẹ́gùn yìí ẹ pè mí lórí nọ́mbà tẹ́fẹ́ máa ń pè mí yẹn 56 44 911 kẹfà mi dá sí ètò tèmi ètò wáyé òní ọ̀ká rẹ̀ nínú ẹ pè mí kẹ́ ẹ dá sí bákan náà bá kó ń lọ àṣẹ tásìkò wà nílùú Sakété à ń lọ sí ìlú wa nílùú Ìtàjẹ̀bú mo kí n bá wà nílùú Ìtàjẹ̀bú mo ká àwọn mùsùlùmí ìlú Ìtàjẹ̀bú ẹ kò dẹ́ni kankan sí mo ká àwọn ọ̀dọ́ ìlú Ìtàjẹ̀bú bákan náà mo kí wọn ní tá a bá gba owó àlàáfíà tá a lọ sí ìlú kan tí ó wà ní ẹ̀yìn Ìtàjẹ̀bú ń bẹ̀ mo kọ́ mẹ́lẹ̀ kò dẹ́ni kankan sí mo kó ń Ìtàjẹ̀bú mo kọ́ yá sí ìlú wa nílùú ìpínlẹ̀ mo kọ́ wọn nípínlẹ̀ o mo kọ́ wọn ní Fòdítì mo kọ́ àwọn abúlé kéréje tó wà lẹ́yìn Fòdítì Òkèjìyá kékeré Òkèjìyá àti gbogbo àwọn abúlé tó wà lẹ́gbẹ̀ẹ́ ń bẹ̀ pátápátá ni mo kí ẹ kò dẹ́ni kan sí mo kí àfáà mi nì nílùú wa nílùú Ìkùyẹ́ àfáwà Ibrahim Èkóyẹ́ mo kí wọn nílùú Ìlàgbẹ́ mo kí wọn bá ní gbé bákan mo kí wọn nílùú Fàyìn mo kí mọ́mú wa dòkítọ́rù nílùú Fàyìn fún àwọn àkùdédé àsìkò yìí mo kí gbogbo àwọn tó wà ní agbègbè ní Sàádá ẹ tó wà lójú òpó mi ẹ máa wọlé ẹ máa wọlé ẹ máa máràbá ẹ máa wọlé salamu alaikum ó dà ní pé àlọ́ ti rebete ẹ pè mí kẹ́sì bísímìlá pẹ̀lú mọ̀ṣẹ́ àlàyé máa wọlé torí ìdí èyí mo kí wọn nílùú wa nílùú Ìtàjẹ̀bú mo kí wọn nípínlẹ̀ ẹni tó wà lójú òkú mi wọlé salamu alaikum. Salamu alaikum. Wa alaikum salam wa rahmatulahi wa barakatu. Ẹ dákun kí ni orúkọ yín bọ́lẹ̀ sí ti ń pè mí. Orúkọ mi Báhájátù Musa láti Wẹ́rẹ̀. Àǹtí Báhájátù Musa láti lu Wẹ́rẹ̀. Bẹ́ẹ̀ni. Naam. Ṣé ẹ ti lọ gba kàdó yín? Mi ti lọ. Ok. Ó ti wà nílẹ̀ o. Ọ̀dà. Ìbéèrè tí mo ní fún yín ni pé àwọn àfáàmọ́ sọ fún wa pé n tá ń pè ní ìmọ̀ra ọ̀nà méjì ló pín sí. Kí ni tàkọ́kọ́ kí ni èkejì? Báwo la ṣe mọ́ ṣe mọ́ra náà? Pẹ̀lú àlàyé. Ẹ tú sọ pé mi dá. Tabarakallah. Àwọn àfáàmọ́ sọ fún wa pé n tá a mọ̀ sí ìmọ̀ra ìmọ́tótó nínú Islam ọ̀nà méjì ló pín sí. Kí ni àkọ́kọ́ kí ni èkejì? Báwo la ṣe mọ́ ṣe ẹ ṣàlàyé fún wa. Àkọ́kọ́ ni omi tó mọ́. Bẹ́ẹ̀ kọ́ àǹtí Bájà bẹ́ẹ̀ kọ́ ẹ bá ń rìn sẹ́yìn díẹ̀ Yorùbá ní àgbò tó rìn sẹ́yìn tó kàdí sẹ́yìn ọlọ́mọgbára wa ni ẹ bá ń béèrè pé ẹ bá ń béèrè lọ́wọ́ àǹfààní ilé tí bí wẹ́rẹ̀ ti ń pè mí àbí tẹ́ bá sí wẹ́rẹ̀ ló kù tẹ́ pé wẹ́rẹ̀ ni wọ́n sọ fún yín avec facilité báwo ni Faransé ṣe máa ń sọ ẹ pè mí kí ẹ bá mi dá sí ètò yìí
lórí 56 44 911 56 44 911 nọ́mbà tẹ́ fi pè mí nìyẹn. Mo kúrò nílùú wa nílùú ìpínlẹ̀ mo kọjá sí mo dání bẹ́ẹ̀ yóò bá ara nǹkan tó tọ́ owó gbọ́dọ̀ wà lọ́wọ́ ẹ̀ mo kúrò nílùú mo dání mo kí àwọn bàbá ìmọ̀ nílùú mo dání mo kí àwọn àfà àtàwọn mọ̀dára nílùú mo dání ẹni tó wà lójú kó mẹ́mọ́ wuli asalaamu alaykum. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ dákun yín tani. Fade bi Abdurrauf ni láti ìlú Ìkọlà. Naam. Fade bi Abdurrauf. Fade bi Abdurrauf. Abdurrauf oui. Tayyib Abdurrauf. Naam. Àní ìmọ̀rasẹ́ àwọn afáàmọ́ sọ pé méjì ló wà. Kí làwọn ọmọ náà báwo sì la máa ń ṣe? Kí la wí adẹ́kùn. Ẹ farabalẹ̀ ẹ ti gbọ́. Mo ti wá balẹ̀ báyìí kí n gbọ́ nǹkan sọ̀tọ̀. Ẹyin tẹ̀lé yìí lọlẹ̀ kẹ́ ẹ lè bá gbọ́ mi dáadáa. A ti ní ìdí tẹ̀lé. Ok àwọn afáàmọ́ sọ fún wa pé ìmọ̀ra méjì ló wà. Kí làwọn ìmọ̀ra yìí báwo sì la ṣe máa ń ṣe? Gúúsùlẹ̀ jẹ́nà bá wà. Ọmọ ìyá ó ti fò nìyẹn ó ti soté. Mo kà báyìí ní gbólóhùn kọ̀ọ̀kan bá ṣe báyìí ó ṣe báyìí ó ti sọ kejì nìyẹn ó wá ku explication wọ́n ní pẹ̀lú àlàyé. Gúúsùlẹ̀ jẹ́nà bá. Bẹ́ẹ̀ kọ́ ọmọ ìyáṣẹ́ Abdurrauf bá ń béèrè pé ọ̀nà mélòó ni ìmọ̀ra pín sí lọ́dọ̀ àwọn àfààní ilé òtúbọ̀ barakallahu fikum fojú òpólẹ̀ mẹ́lò mi ẹ pè mí tàbá kò ní wúra nílùú mọ́wúra ni. Wa alaikum salam ẹ̀yin ta ni o. Alo ẹ dákun ẹ fojú òpólẹ̀ fẹ́ lómi ẹ̀yin Fádébí nílùú ìpínlẹ̀ ẹ dákun ẹ fojú òpólẹ̀ fẹ́ lómi ẹ ti gbọ́ ẹ lọ́ọ́ wá àtẹ́báwá kẹ padà wá mo wà bí pẹ̀lú yọ̀ǹda Allah oyè barakallahu fikum ẹ fojú òpólẹ̀ ẹ pè mí lórí 56 44 911 56 44 911 ẹ tó wà lójú kó mi máa wọlé asalaamu alaykum asalaamu alaykum. Aleykum salaam. Ẹ dákun ẹ̀yin ta ni. Alo ti rebete ẹ pè mí lórí 56 44 911 nígbà tó mi ń pè mí ní salamu alaykum. Wa aleykum salaam. ẹ̀yin ta ni o. Fádébí Sharif. Sharifa. Naam. Fádébí Sharifa. Naam. Sharifa. Naam. Sọ fún mi alo. Sọ fún mi báwo la sì máa ń wẹ ìwẹ̀ ọjọ́ Jímọ̀ tàbí lọ́jọ́ kírun ọjọ́ Jímọ̀ báwo la sì máa ń wẹ̀ náà. A máa ń wẹ̀ báyìí. Báwo. Alákọ̀ọ́kọ́ náà ṣe ní méjì. Mi gbọ́ dáadáa. Ó pọ̀ lọ àwọn mi máa ń sọ̀rọ̀ kan. Mo ń gbọ́. Hello. Jẹ́nẹ́bà ó pín lọ àmọ́ mi máa ń sọ̀rọ̀ kan. Ó pín. Mi ìfẹ́ kan farabalẹ̀ Sharif mi ìfẹ́ kan dárúkọ jẹ́nẹ́bà sẹ́ àníwẹ̀ ẹjọ́ Jímọ̀ tá a fẹ́ wẹ̀ báwo la máa wẹ̀ gbà. Ìwọ́jọ́ Jímọ̀. Àbọ̀mọ̀ pé ìwẹ̀ kan ẹjọ́ Jímọ̀. Àbọ̀mọ̀ pé ìwẹ̀ kan wà tá a máa wẹ̀ ẹjọ́ Jímọ̀. Ìwẹ̀ kan wà mẹ́. Ó wà mẹ́ta máa wẹ̀ ká tó lọ kí Jímọ̀. Báwo la máa wẹ̀ gbà. Aláàbọ̀ náà sọ́dọ̀ ṣe. Àkọ́kọ́ fọwọ́ wa. Méjèèjì. Àfọ̀ ní ẹ̀mẹ́ta. Ẹlẹ́kejì. Àfọ̀ abẹ́ wa. Àwa ṣe lẹ́yìn náà. Àwa ṣe àlàlá ní mẹ́ta. Ìgbà tí a bá parí. Àti ní ìṣẹ̀jẹ̀ mọ́. Àlàlá yẹn á ṣe títí dé orí. Nígbà tí a bá ṣe lórí. Àwa gbé omi á fi dín orí ẹ̀ títí kan sálẹ̀. Bẹ́ẹ̀ mẹ́ta. Mi gbọ́ dáadáa. Á fi omi ẹ̀. Á fi dín orí ẹ̀ títí kan sálẹ̀. Á fi gbó orí. Á fi fọ́ orí náà á fi tún orí ẹ̀ á kì í yẹn. Ok.
mẹ́ta lẹ́yìn yẹn a wà pín ara sí méjì. Ṣẹ̀rífì náà kò sẹ́ni mẹ́ o mọ̀ pé ìtẹ́ ń pè ní ìwẹ̀ tá a fi wẹ̀ ká tó lọ sí lọ́hùn a gbọ́dọ̀ ní pírèfù pé báwọn ibi ṣe é ṣe é nì tí bá bí ọkì ní pírèfù ní sèǹjọ́ ní pírèfù lọ́wọ́ Ṣẹ̀rífì kò sọ́nà ń bẹ̀ Davie kò sọ́nà ń bẹ̀ o ti bó fara mọ́ pé o sọtẹ́ kan mo tó ti dàrú nísìn o ti wọ́ farabalẹ̀ jókòó ẹ jókòó sí di tèlé yìí wọ́n á gbé YouTube náà ti wò ẹ jókòó sí di YouTube ẹ má ti kó mẹ́ alẹ́ bàbá rẹ̀ gbòòrò láṣìírí o ti gbọ́. nẹ́mu. a nínú ara láti gba ẹ̀bùn ọ̀tá jẹ náà lọ́jọ́ fẹ́ ṣe wà. Ṣẹ̀rífì ìsáni gbẹ́bùn náà wà bẹ́ẹ̀ nípìnlẹ̀ báwo la fẹ́ kẹ́ sí gbà. mo ti gbé ẹ̀ńpà páàtì mo gbé ní kí mo bẹ́ẹ̀ gbé kúrò ní Kútọ́nù mo gbé wá sẹ́yìn àṣẹ ṣé mi ti ṣe tó Sheriff barakallahu fikum yóò tó bá ti fẹ́ wá kó pè mí fún o ṣe ń gan assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí wa nílùú mo dání mo kó ń bẹ̀ mo kọjá sílùú wa nílùú táwọn yẹn ń pè ní Ògúnpàtẹ táwọn ọmọ ìyá mùsùlùmí sọ pé ànábì lọ pàtẹ síbẹ̀ ọjà tí mo náà bá ṣe pa ọjà àlùbáríkà ni èmi náà bá pè lóògùn pàtẹ mọ́ èmi náà pè ní ànábì pàtẹ mo kí ń lu ànábì pàtẹ o mo kí ìmọ̀mù wa mo kí gbogbo àwọn àfáà mo kí gbogbo àwọn mùsùlùmí nílùú ànábì pàtẹ mo kó mbẹ mo kọjá sílùú wa nílùú ìlú Ìpòbẹ́ wọ́n ní ìlú Ìpòbẹ́ náà ni mo dé ìlú wa nílùú Ìpòbẹ́ mo kí àwọn àfáà wa kò lẹ́ni kankan sí mo kí bàbá mi Ìpòbẹ́ mo kí àwọn mashayikh nílùú Ìpòbẹ́ mo kí àwọn mudara nílùú Ìpòbẹ́ mo kí àwọn asatisa nílùú Ìpòbẹ́ mo kí wọn láì dá ìdẹ́ni kankan sí mo kó ìlú Ìpòbẹ́ mo kọjá sílùú wa nílùú Ìkétu mo kọ́ nílùú Ìkétu ekule ọmọ kébí eku ẹ̀yẹ́ ó sì máa fọ̀n bí ẹyẹ ìwọ náà máa kébí ẹyẹ ọmọ nìyẹn ó máa fọ̀n bí ènìyàn nílùú wa nílùú Ìkétu mo kí gbọ́ àwọn ìmáàmù wa mo kí ìmáàmù wa ìmáàmù àgbà alákòóyè kárí wọn pẹ́ bákan náà lórí dáadáa mo kí àwọn mùdárà àwọn àsátìsẹ́ láì kò dẹ́ni kankan sí mo kí gbogbo yín pátápátá o fi ẹkú ọ̀rọ̀ àdínì ọba tó ní ẹ̀sìn yóò bá mi sẹ́yìn lẹ́sìn dáadáa mo kó bẹ́ẹ̀ mo kọ́ láti lù wá nílùú Ìlara Kànga lẹ́gbẹ̀ẹ́ báyìí mo kọ́ pé ẹkú dédé wòye o ojú tẹ fún ojú náà ní fọ́ èyí tẹ fún máa ń gbọ́ ọlọ́run ní yẹ kí ti yẹn ó di ọ̀la tó agbára ọlọ́run mo kí n pé ẹkú ọ̀rọ̀ àdínì ètò yín ètò wa náà làwọn tó ń bọ́ sí tó dé sí tìbọ̀ yín lẹ́tún wò báyìí lórí amóhùnmáwòrán yín ètò Sunna TV Yorùbá tí a pè ní tàmà tó tún ní ọ̀ká rẹ̀ nú mo kí n bẹ̀ pé ẹkú dédé wòye mo kó bẹ́ẹ̀ mo kọ́ ya sí pèdèpọ̀ mo ká ọmọ ìyá ní pèdèpọ̀ mo kí n máa ń pèdèpọ̀ mo kó ń bẹ̀ mo kọ́ ya sí ìlú wa ní ìlú apá mi kan tí wọ́n ti máa ń sọdún yẹn mo kó ń bẹ̀ mo kó bẹ́ẹ̀ mo kọ́ ya sí ìlú wa ní Sábẹ̀ mo kó àwọn àfáà nílùú Sábẹ̀ mo ká àwọn dàkátà nílùú Sábẹ̀ wọn kò dédé wòye mo ká àwọn ìmáàmù nílùú Sábẹ̀ mo ká àwọn mọ̀dárà aláàtúndì ẹ̀sẹ̀ kó bá mi sẹ́yìn lẹ́sìn dáadáa mo ká àwọn ọlọ́mọ kí ó bí tèmi náà nílùú Sábẹ̀ pé kò dédé wòye ètò yìí ni ètò wa sójú ra yìí lórí ìkànnì TV Sunna TV Yorùbá àti mú ètò ìwá fún yín ẹ bá fi dá sọ́tò yìí lórí 56 44 39 11 56 44 39 11 nígbà tẹ́fì kùmí nìyẹn àbákò Sábẹ̀ à ń lọ sílùú wa nílùú ìlú Bántẹ́ ìlú Àpásì ìlú Pira ìlú Basila bákan náà nílùú wa nílùú Manigri mo kọ́ ń bẹ́ẹ̀ mo kó gbogbo mùsùlùmí láì kọ́ dẹ́ni kankan sí mo kó ní Kàrífù Basila ó lọ́nà Júgù mo kọ́ ní Júgù mo kọ́ ní Nàtì gbogbo àwọn abúlé kéréje tó wà lẹ́gbẹ̀ẹ́ ojú ọ̀nà nìyẹn gbogbo mo kí yín o pé kò déédéé wòye mo kí mọ́ wà nílùú Pera pé àwọn náà kò déédéé wòye mo kọ́ àwọn àfáà nílùú Pera mo kọ́ àwọn mọ̀dáyà nílùú Pera kò déédéé wòye ojú tẹ fún gbogbo ojú náà ò ní fọ́ o èyí tẹ fún gbọ́mi etí náà ò ní di ọ̀dà tó agbára Ọlọ́run ẹ pè mí lórí 56 44 39 11 kí wàá mi dá sétò yìí ẹ̀ tó wà lójú okòó mi salamu alaikum. Assalamu alaikum. Wa alaikum assalam. Ẹ dákun yìí ta ni. Alo. Afa Daudi ni. Naam. Afa Daudi ni. Afa Shuaibu.
Àfáà Daoud ni. ìgbọ́ yín dáadáa Ustaz ìgbọ́ yín dáadáa Ustaz Daoud Yusuf. Ustaz Dawuda asọ̀gbà wà rárá Ẹ̀rọ̀tà. Dawuda asọ̀gbà bí mashallah tabarakallah lónà rẹpẹtẹ Ustaz má bínú mi tètè mú premier ní ẹ̀dá kun mo kí Ustaz Dawuda kọ́ dédé àsìkò yìí ẹ̀ṣẹ̀ǹgẹ̀ kú ọ̀rọ̀ ọmọ ìyá ojú tí ẹ fi ń wọ ojú náà ní fọ́ o àìtí náà sì ní ìdí ọ̀la àti ọgbàrá ọlọ́run nígbà nǹkan kálá gbogbo akótó pé ó mú akóbẹ̀ ọ̀la àti ọgbàrá rẹ̀ ọ̀la hajj rẹ̀ àti kọ̀ yóò mú rẹ̀ ẹ̀ṣẹ̀ǹgẹ̀ ẹ bá mi dá sétò yìí 56 nígbà tí a fi ń pè mí nìyẹn ẹ bá mi dá sí mo kí àwọn ọmọ ya lórí omi ní bíbá yìí ní ó bẹ̀rẹ̀ láti Suaba Àgègè dé bẹ́ẹ̀ dé mo kí wọn ní Suaba mo kí wọn ní Ganvier mo kí wọn ní Sanwé mo kí wọn ní Sunkọ mo kí wọn ní àwọn mẹ́gbọ́n àwọn mẹ́lópó mo kí wọn ní dẹ́kẹ́ àfíò dẹ́kẹ́ kejì náà mo kí gbogbo wọn láì kó dẹ́ni kankan sí mo kí gbogbo àwọn ya olóró mi ẹ̀kú dédé wòye o ètò yín ètò wa nínà ẹ̀ ń dé sí ojú ìròyìn ní àti Sunna TV Yorùbá ẹni bá gbọ́ Yorùbá nù yín náà kó náà bá a dá sí mo kí wọn ní sòsò kọ́ra pé àwọn náà kó dédé wòye ẹ pè mí kí bá a dá sí ètò yìí lórí 56 nígbà tó fi ń pè mí nìyẹn lórí ètò bá a ṣe gbọ́ ẹ̀sìn wáyé tí a tún sọ di ìbéèrè àti èsì òní mo tún mú wálé ni mo béèrè lọ́wọ́ àwọn èèyàn wa béèrè tí mo béèrè ò lè rárá mo kàn báyìí ni ẹ̀yìn ó kàn ṣàlàyé tó bá ti sọ báyìí ló pín sí báyìí ni pẹ̀lú àlàyé báwo la ti máa ń ṣe ṣùgbọ́n títí dì sìn Ọlọ́run tí ní kìnìún nìkan tí ó gbà mo sì kú lórí ètò náà pẹ̀lú yọ̀ǹda àlá ẹ pè mí kí wàá mi dá sí lórí 56 44 911 nígbà tó fi máa ń pè mí nìyẹn barakallahu fina jami'an ẹ bá mi gbé sókè technicien bá mi gbé sókè káwọn èèyàn tó wọlé. nǹkan tó ti dojú òpó mi ẹ máa wọlé salamu alaikum salamu alaikum assalamu alaikum. Hello, salamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. ẹ dákun ẹ̀yin ta ni. Èmi Yusra Mustapha. Yusra Mustapha. Bẹ́ẹ̀ni. Yusra láti bolo tí ń pè mí. Láti Àjàṣẹ́. Àjàṣẹ́ àdúgbò wo. Àyímọ́fídé. Ok Yusra. Náà. Tí wọ́n bá sọ pé ìmọ̀ra ọ̀nà mélòó ni ìmọ̀ra pín sí. Ọ̀nà méjì. Barakallahu fik inti mumtaza ọ̀nà méjì kí ló àwọn ọ̀nà méjì náà. Ìmọ̀ra kékeré wà bẹ́ẹ̀ ni ìmọ̀ra ńlá tó wà. Mumtaz barakallahu fik. Ǹjẹ́ o lè ṣàlàyé bá a ṣe máa ń ṣe ìmọ̀ra kékeré fún mi. Ìmọ̀ra kékeré òun ni àlùwàlá. O ní àlùwàlá. Bẹ́ẹ̀ni. Báwo la máa ń ṣe gbà. A bá fẹ́ ṣe àlùwàlá nínú súnà à ń bì ní ká fọ ọwọ́ wa lẹ́ẹ̀mẹ́ta, ká yọ ẹnu lẹ́ẹ̀mẹ́ta, ká fọ imú lẹ́ẹ̀mẹ́ta, ká bọ́ ojú wa lẹ́ẹ̀mẹ́ta, ká fomi sápá títí fi dé ìgúnpá lẹ́ẹ̀mẹ́ta, apá ọ̀tún lákọ̀ọ́kọ́ apá òsì lékejì, ká fomi fi pa orí wa lẹ́ẹ̀mẹ́kan, lẹ́yìn náà ká fomi sétí lẹ́ẹ̀mẹ́kan, ká sì tún fọ ẹsẹ̀ wa títí dé kókósẹ̀ ọ̀tún lákọ̀ọ́kọ́ òsì lékejì. Ó bá o sọ nǹkan méjì kan nù nǹkan tó pàtàkì yóò bá ní. àwọn bí ní ká ṣe bísímìlá. barakallah bísímìlá ó tún wá sọ pé nǹkan kan bá a bá ń sàlù àrà tá a bá bọ́jú à á sáfin mú kó tó di pa bọ́jú. bẹ́ẹ̀ni. o fi mú síbẹ̀ ṣùgbọ́n tó ti bẹ̀ mo gbà bẹ́ẹ̀ tá a bá wá sàlù àrà tán kí ni tá a ṣe. a ṣe ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan rasulullah. tá a bá ṣe kínní nígbà náà bí sọ pé ó ṣẹlẹ̀ fún wa. Allahumma ij'alni minat tawwabin wa ij'alni minal mutatahhirin. A ṣe òun náà tuntun. tẹ́lẹ̀ malish ìmọ̀ra kékeré nìyẹn. Bẹ́ẹ̀ni. ìmọ̀ra ńlá báwo la ṣe máa ń ṣe. Ìmọ̀ra ńlá òun ni jánábà. jánábà. Bẹ́ẹ̀ni. ó nìkan. Àbá fẹ́ ṣe jánábà. má ti lọ Yusra. Náà. ìmọ̀ra ńlá nìkan ni jánábà. tóbi bá parí pẹ̀lú ẹ̀rọ nǹkan. jánábà náà ni ló ṣe. jánábà náà ni ṣùgbọ́n èèyàn máa sọ pé jánábà tí ìmọ̀ra ńlá ni jánábà tí ẹ̀ bá parí pẹ̀lú ẹ̀
àbóbìnrin bá bímọ tí tẹ́jẹ̀ bá ti dá bẹ́ẹ̀ báwo la máa ń ṣe gbà. yóò sara. náà mò ń gbà yín. Tayyib. aláwọ̀ ṣe jáàmà yẹn. Tayyib. a fọwọ́ ní àkọ́kọ́ a wà fọ omi fi fọ abẹ́ wa. ọ sọ pé ojú ara má sọ bẹ́ẹ̀ mọ ojú ara barakallahu fik. lẹ́yìn rẹ̀ a wá ṣe àlùwàlá tá a bá ṣe àlùwàlá tí a bá dé orí a fi omi náà a bá bù sí orí a fi fọ ẹ̀gbẹ́ ọ̀tún ní àkọ́kọ́ a sì á fi fọ ẹ̀gbẹ́ òsì ní èkejì a yọ a fi omi náà fi fọ orí wa a fi fọ orí pọ̀ mọ́ etí tàwa fi fọ orí pọ̀ mọ́ etí yẹn láàfin á fọ ẹ̀gbẹ́ ọ̀tún wa ní àkọ́kọ́ a sì á fọ ẹ̀gbẹ́ òsì wa ní èkejì a wá fọ ẹsẹ̀ nísìn. ó bù ṣe àbí. ó bù ṣe. barakallahu fik. Yusra gbìyànjú ṣùgbọ́n tí bá bẹ̀rẹ̀ pé po ni prove náà kílẹ̀ rí ẹ̀bùrú ti rí kà. inna wajadna abana ala ummatin wa inna ala atharihim lamuqtadun. báwo bá ṣe ń ṣe àbáwọn máa ṣe ń ṣe ni. ẹ̀rí dà Islam kì í ṣe ẹ̀sìn ìfẹ́ nù ẹ̀sìn bánà ìbáṣe ní àṣẹ là á ṣe ṣe. type ó gbà àmọ́ ó kò gbà dáadáa ó gba tàkọ́kọ́ yẹn á fún lẹ́mọ̀ kó gbà mo tún wá kúrò lórí ẹlẹ́ẹ̀kejì báwo la ṣe máa ń wẹ̀wẹ̀ jẹ́nẹ́bà ibẹ̀ yẹn gan mọ̀ ń lọ báwo la ṣe máa ń wẹ̀wẹ̀ jẹ́nẹ́bà tí ìmọ̀ ẹni sọ mo ti sọ lẹ́ẹ̀kan lórí ìkànnì yìí insha Allah ta'ala èmi náà tún wá tún sọ èyí ti sọ bí dáàdì ká fún wa ayé la wà yìí orí TV Sunna Yorùbá TV Yorùbá Sunna TV Yorùbá ayé ni gbogbo ayé ní wò wá bẹ́ẹ̀ ṣe ń wà níbẹ̀ ni wọ́n wà ń Congo wọn ni wọ́n wà ní Nàìjíríà náà wà nílùú èbó pàápàá dókítà bá fẹ́ gbé nǹkan kan jáde kí ní ẹgbọ̀rọ̀ ní prave ọgbọ̀rọ̀ lẹ́rìí látọ̀dọ̀ sí Ọlọ́run kí wá sẹ̀rí tí àwọn èèyàn máa sọ́kòlù yà rí yẹn ò lálàáfíà ẹ̀yìn mo tọ́rìbù ni ẹ̀rí yẹn gbẹ́gbẹ́ ni mo kú fún ni ẹ̀rí sàn tó fẹsẹ̀ méjèèjì nílẹ̀ tẹ́nì kò lè tì í ọmọ ìyá mi ẹni tó bá fẹ́ pè mí kó mọ̀ pé ìbéèrè tó fẹ́ gbọ́ ni pé báwo la ti máa wẹ̀ jẹ́nẹ́bà ẹ lọ́wọ́ wá fún mi pẹ̀lú ẹ̀rí Islam tèmi kèé ṣe ìsìlámù ọlọ́bẹ̀rẹ̀ ọkọ̀ Islam sọ Islam ọlọ́bẹ̀rẹ̀ Islam pa ààrẹ rí pé bó ṣe Ọlọ́run ṣe ń ṣe nì àbí wọ́n báwọn yẹn ṣe ó sọ kó dáa bẹ́ẹ̀ a sì níbi tá a ti rí ìka ní pè ní Islam nìyẹn kìí kàn ṣe pé yóò kàn máa wò kì ní ọmọ sọ̀rọ̀ ẹ ṣeun ẹ pè mí kẹfà mi dá sí mo kí àwọn yẹn wá nílùú àpèdèpọ̀ mo kí àwọn yẹn láì kò dẹ́ni kankan sí mo kí àwọn tó wà lóyìnbó ní Amẹ́ríkà ní Grand Britain ní Faransa ní Alimani ní owó tó ní Australia ní gbogbo bí tẹ́tí wò àgbáyé wọ́tá mo kí láì kò dẹ́ni kankan sí mo kí àwọn tí wà nílùú Lomé níbí ìlú Abidjan Niger Gabon Congo Cameroon Cameroon Ethiopia mo kí wọn ní Djibouti náà Djibouti mo kí gbogbo pátá táyà kò dẹ́ni kankan sí gbogbo tàbí wò wàhálà tó ní ẹ̀sẹ̀ kó bá a sáyẹ́nsì ẹ̀sìn dáadáa àwọn ẹ̀yà àti Congo mo kí pé ẹkú ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀yin máa ń pè wá àwọn ti Nàìjíríà náà máa ń pè wá ní àkọ́kàn ẹnìkan náà pè wá láti Abidjan ẹ pè wá kẹ́ bá a dá sí ìbéèrè wa ò lé yẹn sá bá a sì jọ gbọ́ ẹ̀sìn ẹ̀wọ̀n Ọlọ́run yé Ọlọ́run ni wa ta'awanu 'ala al-birri wat-taqwa ẹ̀rọ ayé lọ́wọ́ lórí àti rí dáadáa ṣe àti báwo lẹ́sẹ̀ bẹ̀rù Allah kálíbà àjọ lẹ́sìn Ọlọ́run ṣe kálíbà àjọ bá nàbí wọlé ọlá ìyẹn ló jẹ́ kétò yìí wáyé pé ó tí o agbọ̀rọ̀ gbẹ́sìn yé ni ẹ pè mí tó ẹ pẹ́ yìí tẹ́ fẹ́ pẹ́ láti lé ni ẹ kàn pé seconds karakat nefsan ons ni tó ẹ pé láti ẹ̀yìn odi ni ẹ fi plus 209 sí ẹ̀yìn ìlú faransé tó ẹ pé anglophone ni ẹ fi plus 229 ẹ fi síwájú ẹ̀ àbí 00 229 yóò wọlé pẹ̀lú mọ̀ṣẹ́ àlá torí ìdí èyí ẹ pè akẹ́bà àdásí ètò náà lórí seconds karakat nefsan ons nígbà tó fi ń pè mí nìyẹn 56 44 911 ẹ pè mí kẹ́ bá mi dá sí ọlọ́wọ́ bá sì ní mi bá mi gbé sókè
ẹ kò mí o mo ti wà ń bí mi tí ì lọ mo sì kú mí pẹ̀lú mọ̀ṣẹ́ Allah mo sì kú bí ẹ pè mí àwọn tí wọ́n alájàrá àṣùpá kùtì sàádá ẹ bá mi dá sí o èmi ní kí wọ́n lè dá sí láti dàngbò àsọwílíṣẹ́ gbogbo olú ìpàdé ni mo kí gbogbo ilé ìkòdẹ́ nìkan kan sí o ìyìn ṣàfojúdi mi ìkóyè nìkan kéré mi ìsọpẹ́ nìkan ò jẹ́ nìkan kan àwọn tí àwọn àfa wa níwèé mẹ́mbà mo kí wo wọn ti dé Abẹ́òkúta dẹ́sà rẹ̀ lọ́hùn pátá mo kí láì kòdẹ́ nìkan kan sí o ẹ bá mi dá sí ètò yín náà ló ń bọ́ sórí atẹ́gùn ètò tá a mọ̀ tó ní ọ̀ká rẹ̀ nínú lórí TV Sunna TV Yorùbá ẹ bá mi dá sí bẹ́ẹ̀ ní tẹ̀lé pàápàá tẹ́bà ní tẹ̀lé ẹ sá lọ sórí YouTube ẹ kọ Sunna TV Yorùbá gbogbo program ajáde fún yín bẹ́ẹ̀ náà fẹ́ dá sí ẹ dá sí pẹ̀lú portable mi ẹ pè akẹ́bà dá sí 5644 nọ́mbà wa nìyẹn tẹ́fẹ́ dá sí ètò yìí ẹ pè mí kí ẹ bá mi dá sí ó kàn éjì tẹ̀ ná aláàrẹ fi tójú bẹ́ẹ̀ lọ́wọ́ ìfọ̀rọ̀pọ̀ fún yín ọ̀làtọ̀ gbára rẹ̀ ọlọ́ni wọn máa tó fi kó mi ṣe ìfọwọ́ yukhlifu owó tẹ́ ẹ bá ná nínú dúkìá yín nínú àrísìkí yín tó dájú ẹ lọ́wọ́ fi rọ́pò ọlọ́ni wọn máa tuqaddimu li anfusikum min khayrin tajiduhu inda Allah huwa khayran wa a'zama ajran astaghfirullah torí di ẹ bá dá sí ẹ mọ̀ pé náà mọ́ tó kú yẹn yóò tẹ́ nísìn tẹ́ ẹ bá náà tó wà lọ́wọ́ yín tèjìká ò ní sọ̀kalẹ̀ ẹ tó wà lójú ẹ̀kọ́ mi máa wọlé assalamu alaikum. Assalamu alaikum. Mashallah, tabarakallah. Pourquoi tí ń coupé? Kí ló dé tí ń já tí àlù náà ń já? Ẹra mọ́. Avec 200 francs, ẹ ti pè mí. Àlàfà méjì. Ẹ ti pè mí. Ẹ bá mi dá sí ètò yìí. Ètò tá a mọ̀ tó ní ọ̀kárẹ̀ inú. Lórí 56 44 911 56 44 39 71. Nígbà tó fi ń pè mí nìyẹn. Táyé pé láti inú ìlú ni ẹ sá ti pè é táyé pé lẹ́yìn odi ni ẹ sá ti fi plus 229 sórí ẹ̀ 229 kò dáhà mọ̀ṣẹ́ àlá yọ wọlé táyé pé ìgbà anglophone ni plus 129 yọ wọlé ẹ bá dá sí ètò yìí gbogbo tẹ̀ tí wò wá ọ̀sán lẹ́wà ní àárọ̀ lẹ́wà ní àṣálẹ́ lẹ́wà ní ẹ̀yin fẹ́ lọ dùbúlẹ̀ lẹ́ ń wò wá ní ẹ bá dá sí ètò yìí alọ́ba mi sàn lẹ́sìn dáadáa o agbọ́dọ̀ gbọ́ ẹ̀sìn Ọlọ́run yìí bàbá gbọ́ yẹn rò pọ̀ ń sẹ̀sìn ni ẹ̀sìn ní í ṣe kéèyàn ọmọ kírun pẹ̀lú ọdún tó ní kó sì máa ṣe jẹ́nàbà kó níyàwó ńlé kó máa mọ bá a ṣe ṣèmọ́tótó kó a lọ pàdé Allah pẹ̀lú yẹn kí ni ó wàá sọ gbọ́ ni ó sọ ní àbíwáwo o ti gbọ́ ní ìsìn òsì fẹ́ gbọ́ ní ìyẹn tó fẹ́ gbọ́ sí jókòó dáadáa farabalẹ̀ mi ń sọ ibi tó ti rí kà fún ẹ pẹ̀lú yọ̀ǹda Allah ibi tó ti rí kà ń sọ fún ẹ agbọ̀rọ̀ gbọ́ ẹ̀sìn wáyé kó nípa àmà ṣe báàbò al-ilmi qabla al-amal àwọn àfáàwà onífẹ́kà wọ́n ní agbọ́n nìkan tó yẹ pé agbọ́rò lọ́ọ́ wá mọ̀ síwájú ká tó máa ṣe ìbádà tá a fẹ́ ṣe nínú ẹ̀sìn agbọ́rò nímọ̀ sí torí dé yìí mi tí mọ̀ jókòó farabalẹ̀ àti bá pè é sí wọn sásùmọ́dá sọ pé irú mi ò tó mọ̀ mọ́ wulẹ̀ pé jókòó máa wò mí ó gbọ́ ní sípò yọ̀ǹda Allah ìwọ náà wà ó kí c'est vrai c'est la vérité oui ẹni tí wà lójú okòó mi ẹ máa wọlé marhaba assalamu alaikum alo ẹni tí wà lójú okòó assalamu alaikum tó assalamu alaikum. Hello, salamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ẹ dákun yìí tàbí. Ta ló ń pè mí? Na ìmọ̀mù ìwéré láti ìwéré. Ìyéré. Láti ìwéré ni. Láti Ìwéré. Ìwéré. Ibo ni Ìwéré wà? Ìwéré bẹ́ẹ̀ ni Àzùmọ̀ àtàjẹ̀bú lábẹ́ Sàkété. Mashallah tabarakallah. Ẹ bá gbọ́ ní Ìwéré. Àwọn gbọ́. Ìlú kan náà ń bẹ lápá òsì báyìí. Ìlú. Adáṣètò náà ni. Tọ́yì bẹ́ẹ̀ mẹ́dáṣètò ni. Bẹ́ẹ̀ni. Mumtaz. Ẹ dákun àníṣe ìwé jẹ́nẹ́bà báwo la ṣe wẹ̀? Báwo la ṣe wẹ̀ jẹ́nẹ́bà? Àjẹ́nẹ́bà bá ṣe wẹ̀ jẹ́nẹ́bà. Àwọn náà ni a fọ ojú ara wa. Dáadáa yóò mọ̀ á wá ṣe àlùwàlá.
lẹ́yìn kọ̀ọ̀kan tó bá ṣàlàyé tán àwọn àwẹ̀ apá ọ̀tún á sì wẹ̀ apá òsì àwọn àbójú gbogbo ara wa. ọlọ́ba ń kẹyìn ìmọ̀mù àmín. gbogbo dáa náà ń kà lẹ́yìn náà ń kà yẹn ọlọ́ba ń sẹ́yìn lẹ́sìn dáadáa ṣùgbọ́n ẹ farabalẹ̀ ok mo ń gbọ́ yín. ẹ rí nǹkan mú ní sunnati pẹ̀lú mọ̀ṣẹ́ Allah Masha Allah. ẹ rí nǹkan mú èmi náà wà dá wákà kan tí bá parí ètò yìí ok tí bá wákà yẹn ẹni tí wọ́n ti gbọ́ kó wọ́n sọ tí ò gbọ́ wọ́n ní ekulé kó sọ fún tó kó kí àdánwò sọ fún ọbẹ̀ lọ́ọ̀dẹ̀ àwọn ẹ̀sìn wa ọjọ́ jẹ gbogbo alógún ni kò sí ọmọdé kò ságbàlagbà ẹ ṣeun jazakumullahu khairan alọ́gbà mi sẹ́yìn lẹ́sìn dáadáa ẹ ṣeun mo dúpẹ́ o barakallahu fikum ẹ bá mojú òkú náà kárẹ̀ ẹ sáà ti jókòó tó bá ti yá mi fèsì orí ọ̀dà àlà ẹ ṣeun gan ẹ pè mí lórí 5644 nígbà tá a fi pè mí nìyẹn tàbí bá mi dá sí ètò yìí ètò abala tàmà ètò ní ọ̀kárẹ̀ nú ètò ní ọ̀fọmọyọ nú ó ní ètò yìí mo bí aláàkódàkùn gbogbo àwọn tọ́lọ́nù sáàbí kẹ́tò yóò máa wáyé ó bẹ̀ lórí àwọn àrùn mẹ́ta tí kì í dọ̀bẹ̀ nù ọlọ́run kó mọ̀ sọ yín di ẹ̀ta kó mọ̀ sọ yín dàwátì ọ̀la tó agbára rẹ̀ kó dàkùn pẹ̀lú màṣíà rẹ̀ gbogbo tó fún yín tẹ́ẹ̀ náà yìí kó mọ̀ jẹ́ kábàámà bú lórí ẹ̀ ọ̀la tó agbára ọlọ́run kó mọ̀ sọ yín dolówó àná ọláìkè méjì rẹ̀ bákan náà mo dúpẹ́ fún mọ́ṣírífù wa al-Mushrif al-Am ọlọ́run yìí káyọ̀ náà kò ní jẹ́ màníra ẹ ní fi lo ayé yín ọlá tó agbára ọlọ́run bó tọ́lá fẹ́yìn náà lọ́mọ yóò jẹ́ kí wọ́n kọjú yín lọ́la tó agbára rẹ̀ orí ètò náà ni mo wà sẹ́ẹ̀ lórí abala táwọn tó ní ọ̀kárẹ̀ inú ẹ pè mí ẹ̀rọ ìdásí ètò yìí lórí 5644 nígbà tó fi ń pè mí nìyẹn 5644 nígbà tó fi ń pè mí nìyẹn ẹ pè mí kẹ́ bá mi dá sí ètò náà. Naam, salamu alaikum. Assalamu alaikum. Ẹ dákun yín ta ní o. Láti Ndàlí. Naam. Láti Ndàlí ni. Láti. Ndàlí. Bulgari. Mẹ́rin. Kí ló kọ yín o? Tajudeen. Tajudeen kí ni? Yunusa. Tajudeen Yunus. Ẹ dákun ìwẹ̀ jẹ́nẹ́bà ni báwo la ṣe wẹ̀. Ọ̀rọ̀ mẹ́wẹ̀ jẹ́nẹ́bà. Mọ́dàlá. A kàn bomi sí látòrí ìdodo. Mi gbọ́. Apá ọ̀tún. Mi gbọ́ yóò. Láti òkè dodo yẹn. Ismail Tajudeen. Jẹ́ kébì náà gbọ́ mi gbọ́. Láti fọ apá ọ̀tún lọ́lẹ̀. Ismail alo Tajudeen. Mi gbọ́ jẹ́ kébì náà gbọ́ sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́. Láti òkè dodo. Láti gbé àbí. Láti gbé fọ apá ọ̀tún. Ok. Débi orí okun. Obi ojúgun. Apá òsì bákan náà. Ok. Débi orí okun. Débi ojúgun. Lẹ́yìn ìgbà náà, a tábà, a wà fọwọ́ wa. Taib. A bẹ̀rẹ̀ àlọ́lá. Taib. A sọ láti ọbọ̀, a sì gbogbo ojú orí mú. Tọ́ a wà dìde. Tọ́ bá ti débi orí yẹn, a dà sí méjì. Níta ti gbé dé yẹn láti àkọ́kọ́. Níbẹ̀ láti gbé. A tọ́ fi láti ibi eré ẹgbẹ́ kan. A fi parí ẹ̀ síbi ẹgbẹ́ kejì. Tọ́. Ẹ ṣeun Tajudeen Yusuf. Bẹ́ẹ̀ni. Ọlọ́run àmì sẹ́yìn lẹ́sìn dáadáa o. Àmín Allah. Ẹ rí ẹ̀rọ àbójú òpó lẹ̀ wíwá náà ṣe ń ṣe láàárọ̀ nu. Ọlọ́run àmì sẹ́yìn lẹ́sìn dáadáa o. Ẹ pè mí lórí 5644 5644 nígbà tó fi ń pè mí nìyẹn. Àníṣe ìmọ̀ ló ní àdínì. Ọgbọ́n ògbé o. Ìmọ̀ ló ládínì ọgbọ́n ògbé kákéwú ló tọ́. Iná ọ̀fẹ́ dàfà ni. Ṣé gbogbo ayé ni ó dàfà ni? Ṣé bá a ṣe ń lọ léèwé tó gbogbo ara ládí professor ni? Ẹjọ́ máa yín ó kéwú, ẹjọ́ máa yín ó kéwú. Àwọn bá kéwú yọ gbádùn ẹ̀, yóò sì mọ ẹ̀sìn ẹ̀. Kéwú gidi ni òkè ṣe kéwú. Àríkà máa ń dà láti kéwú já. Nǹkan o. Tó o bá lọ ọdún mẹ́wàá ń bì kan, tó bá kó mẹ́lẹ́yìn ọdún mẹ́wàá yẹn, ó yẹ kó lè sọ lárúbáwá, ó yẹ kó lè dá tíráàkà fún rẹ̀. Ó yẹ kó náà ní diploma kan tí ó fi tẹ̀síwájú sí.
n tẹ́ ń pè lẹ́kọ̀ọ́ nìyẹn ẹni tó wà lójú òkú mi máa wọlé asalaamu aleykum asalaamu aleykum. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. ẹ dákun ẹ̀yin ta ni bọ̀lẹ̀ tí ń pè mí. Yusuf ló sọ láti Ghana bọ̀ à ń pè ní WhatsApp báyìí kò wọlé. Yusuf kiri. Yusuf Muhammadu Yusuf láti Ghana. Muhammad Yusuf láti Ghana abúwọlé à Ghana. NT Western North. ok ṣé ẹ gbọ́ bẹ̀rẹ̀ tí mo béèrè. bẹ́ẹ̀ni. ok ẹ dákun báwo la ti máa wẹ̀ jẹ́nàbà. àwọn wẹ̀ jẹ́nàbà báyìí àwọn àti láti fọ tọ́lẹ̀tì dẹ́n. ok. Hello? Oh, my brother from Ghana. What about you? How Allah, may Grima? You are where? Oh, Yusuf Tiribete, alo Tiribete. Mo kí àwọn ìyàwó ìlú Ghana, mo kí àwọn àlùfáà ní Ghana, mo kí àwọn alákẹ́gbẹ́ mi. Ẹ tó ọlọ́dún kó mi máa wọlé salamu alaikum. Wa alaikum salam. Ẹ dákun ẹ̀yin ta ni o? Mustapha Hamoud. Hamoud Mustapha. Naam. Láti bolẹ̀ tí ń pè mí. Láti Àyúnmọ́fídé Lájàṣẹ́. Lájàṣẹ́ ẹ ṣeun. Mustapha. Naam. Àbí Hamoud ni wọ́n. Hamoud Mustapha. Masha Allah tabarakallah. Báwo la ti máa wẹ̀ jẹ́nàbà? Àkọ́kọ́ ni pé a fọwọ́ wa. Tayyib. Lẹ́yìn bàbá fọwọ́ wa bù ṣe a wà á tàǹbà. Tayyib. Naam. Láti a tàǹbà a fọwọ́ gbogbo ẹ̀ débi eérúkún. Nígbà náà a wá ṣe àlùwàlá. Tayyib. A lè ṣe lọ́kọ̀ọ̀kan àbí mẹ́ta èyí tó bá wù wọ́n láṣẹ. Tayyib. Lẹ́yìn bàbá ṣèṣe tábà débi orí á fomi fi fọ orí wa dáadáa. Tayyib. Lẹ́yìn náà á wá da omi sí ẹ̀gbẹ́ ọ̀tún délẹ̀ àti ẹ̀gbẹ́ òsì délẹ̀. Tayyib. Á wá fọ ẹsẹ̀ méjèèjì ọ̀tún àkọ́kọ́ ìkejì òsì. Ẹ ṣeun Hamoud mo dúpẹ́ lọ́wọ́ yín ó kù ní àwọn èèyàn tí ì gbà ó ti wá dójú ẹ̀ báyìí ọ̀rọ̀ bá ṣe ṣẹ̀sìn Ọlọ́run a gbọ́dọ̀ lọ wá máa rẹ̀ a ní ẹ jókòó Sunna TV ló gbòde a ní gbogbo aṣẹ́ a gbọ́dọ̀ sáré lórí bá ṣe gbọ́ yé tó kó sí Ọlọ́run sọ pé man yuridillahu bihi khayran ẹni Ọlọ́run bá ń kó orí ayé àtàlùkẹ́ àmà fún ẹran tí ó fún yufaqihuhu fid-din yóò fún lágbọ̀ọ́yé ẹ̀sìn rẹ̀ ìwẹ̀ jẹ́nàbà ni o téèyàn bá máa wẹ̀ kò nírun bí jẹ́nàbà bá dé àìmọye èèyàn tó pé kọ̀ wá máa wẹ̀ tí wọn ò lè pè tàbá pè nísìnyí bá dábí dáa mọ́ má tìjú ọmọ ìyá mo lè dẹ́ ìmọ̀ jù bẹ́ẹ̀ lọ tó pé tèmi náà àìmọye tèmi náà mọ̀ tí mo déwájú àwọn tó mọ̀ ìjọba bá lọ́wọ́ kan yẹn bíbá yẹn ń sọ àdìsí èmi ìgbàgbé àdìsí ẹ̀dì sìn sanawúdà náà ti gbẹ́jẹ́ bẹ̀rẹ̀ kó lára mi ẹ pè mí lórí 56 mo kí gbọ́ àwọn afọ́wà ní ìlàsí ní kalafin bẹ́ẹ̀ gbogbo àwọn dàkátì àpátápátá mo kí ilé ẹ̀kọ́ dẹ́ni kankan sí gbogbo àwọn afáwa àwọn àsátísà kẹ́yìn náà o alákùnrin mi sẹ́yìn lẹ́sìn dáadáa ẹ̀yìn lówó tí n bá máa háwé fún yín mi sì ní mọ́tò tí mo lè pé sí pé ẹ máa gbé mọ́tò lẹ́yọ kọ̀ọ̀kan alákùnrin ní ẹ̀sẹ̀ kó bá mi sẹ́yìn lẹ́sìn dáadáa gbogbo ẹ̀yìn àfáàdà pátápátá jazakumullahu anna wa anil islam khairan ẹ pè mí o lórí 56 44 911 kẹwàá bá a dá sí ètò yìí ètò abala tààmà tí ẹ bá tún gbà tá a tún fún lẹ́bùn a tún ṣàdúrà fún a fún lẹ́bùn a tún ṣàdúrà fún èmi náà bá sì kò ní ṣàdúrà fáwọn tó jẹ́ oníṣàbí Sunna TV Yorùbá níbí yàrá Sunna TV Yorùbá àwọn àrùn mẹ́ta àlùbáríkà ní ẹ ní mọ̀ nira o ìmọ̀ràn ọ̀tá ò ní jẹ lórí o kádà abúrò ní kò lè yín lórí o àjálù Ọlọ́run jí ẹ mọ́ o orí ibú tó rí rẹ ò ní gbẹ̀yẹ̀ Ọlọ́run ní fi sàdéhùn fún yín o ọ̀dà tó bá gbára Ọlọ́run ẹ ní jẹ́ koro ayé ẹ ní jẹ́ tutù ọ̀dà tó bá gbára rẹ ẹ ṣe mo dúpẹ́ o ní tẹ́ ẹ ṣe fún ìsìláàmù ni ẹ jẹ́ kí gbogbo ayé máa gbọ́ òdodo ẹ mà ṣeun o Ọlọ́run jẹ́ mọ̀ nira láyé bá tó dídún sàárẹ̀ ẹ̀ ní mọ̀ nira tó bá díwájú Ọlọ́run jẹ́ wà jẹ́ náà pẹ̀lú rọrùn ọ̀dà tó bá gbára rẹ bá a ṣe wá ń ṣàdúrà fún yìí tẹ́ ẹ̀ ń náwó sórí ẹ̀sìn ẹ̀yin náà ẹ máa gbọ́ ẹ máa tẹ̀lé ẹ̀yin náà ẹ máa gbọ́ ètò yìí ẹ máa tẹ̀lé mọ́nà Ọlọ́run ní ṣe yín látùpà tí ń tẹ̀mọ́lẹ̀ tí di tiẹ̀ sóòkùn Yorùbá ní igi tá a fi ṣe òrì
kó tó di pé jiná ìkékeré kọ́ ni bí ẹ bá ṣe irú wàhálà ní ẹ̀kọ́ wọn pàtàkì tó ṣe ẹ tó wà lójú òkúrò salamu alaikum assalamu alaikum alo assalamu alaikum àwọn ẹ̀ ń pè wọn láǹfààní àti wọlé o wọn láǹfààní àti wọlé ẹ bá ń sọ fún wọn pé káwọn tó pè káwọn fojú òpó yẹn lẹ̀ káwọn ṣe bísímìláì nísìnyí wọ́n wọlé pẹ̀lú màṣíà Allah pẹ̀lú màṣíà Allah pẹ̀lú wọ́n wọlé pẹ̀lú ọ̀run pẹ̀lú màṣíà Allah wọ́n wọlé ẹ sáà ti fojú òpó yẹn lẹ̀ kẹlòmínà rẹ ẹ sáà ti ṣe bísímìláì kẹtó pè padà ẹ wọlé pẹ̀lú àna Ọlọ́run lórí 56 44 911 nọ́mbà náà nìyẹn 56 44 911 mo kí ọmọ ìyá nílùú Ghana mo kí wọn láti Abidjan mo kí wọn láti Ethiopia mo kí wọn láti Djibouti mo kí wọn láti Libya mo kí wọn láti Liban náà ẹni tó wà lójú òkú wa ẹ máa wọlé asalaamu alaikum asalaamu alaikum. wa alaikum salam. ẹ dákun èyí ta ni o alo wọ́n ti fojú òpó náà ẹ má ti lọ lè mọ̀mọ́ mi ẹ dákun èyí ta ni ẹ má rí pálárìfín lọ́mọ yìí kì í ṣàrífín ọ̀rọ̀ ẹ̀sìn kì í ṣàrífín mi ṣàlárìfín ó jọ bẹ́ẹ̀ ni ẹ kò mi ẹ bá mi dá sí lórí 56 44 911 àwọn Yorùbá ní ilé ìgbẹnu tán o ọ̀rọ̀ jẹ́nẹ́bà yìí kékeré mọ̀ kọ́ o lójú òkú mi ẹ máa wọlé asalaamu alaikum asalaamu alaikum asalaamu alaikum subhana man yarani eléyìí máa gbẹnu tán o ọ̀rọ̀ bá a ṣe ìwé jẹ́nẹ́bà yìí ó wá di pàtàkì báyìí ẹ pè mí ẹ tó wà lójú òkú mi ẹ máa wọlé asalaamu alaikum alo tìrẹ bété ẹ pè mí kí ẹ bá mi dá sétò iṣẹ́ ẹ̀yin tẹ́ wà lókè ẹ̀yin náà dá sí ẹ̀yin tẹ́ wà lórílẹ̀ ẹ̀yin náà ẹ má ṣàfẹ́ra tẹ́ máa ń ṣe gbégbé má yẹ ká gbé sẹ́ńkùlé rẹ wọ́n àti ẹgbẹ́ sẹ́ńkùlé fún yẹn máa ń sọ orí ìlú ìnáwó sọ sí fún yẹn pé kò lé ẹni ẹ máa bá yí ẹ̀yin wọ̀nyí alákùnrin ẹ dá sí ẹ rí i pé ó ládùn gan ètò yẹn ládùn pọ̀ ó lárinrin àwọn bàbá lẹ́yìn wọ́n ní àtàrí àjànàkú wọ́n ní ìṣẹ̀rọ ọmọ kéékèèké ìbí náà ọ̀rọ̀ ẹ̀sìn ọmọ kékeré kọ̀ màgbàlagbà tó wáá pọ́nrọ̀ ẹ̀sìn bá ọmọdé kọ̀ màgbàlagbà ni Suratu Nasri kò ní máa dà wọn sàhábà láàmú tí Ibn Umaru sì yanjú ẹ̀ torí ìdí èyí ẹ pè mí kí n bá mi dá sí lórí 56 44 911 56 44 911 911 56 44 911 56 44 39 71 56 44 39 71 ẹni tí wà lójú òkú mi ẹ máa wulẹ̀ salamu alaikum alo salamu alaikum salamu alaikum wa alaikum salam. ẹ dákun èyí ta ni o. Mustapha Hamud ni credit náà ló ń tán. ok ó kú pé ní àbí. ó kú pé ní. ok. mo ní bákan náà èèyàn ó dà níyàn jánábà tó fẹ́ wẹ̀ tó bá jẹ́ pé ti xeydọ̀ ni àbí ti jimá ni àbí ti eid ni àbí èyíkéyìí èèyàn ó dà níyàn bẹ́ẹ̀ bí yàn bá sì dà níyàn yẹn èèyàn lè káníbójú ń rọ nísìnyí èèyàn lè wẹ̀ jánábà níbẹ̀ pàápàá bí kókó sí inú ẹ̀ pẹ̀lú àníyàn pé òun wẹ̀ jánábà àbí inú odò àníyàn ó ṣe kókó. ẹ ṣeun jazakumullahu khairan. labas ẹni tó wà lè kó náà wọlé wá ẹ máa bọ̀ salamu alaikum salamu alaikum ẹni tó wà náà lè kó náà wọlé ẹ wọlé ẹ̀rí kó mọ̀ ń gbẹ́kọ́ ẹni tó wà lójú ẹ̀kọ́ mi ẹ máa wọlé mọ́lẹ́ àbá ọ salamu alaikum salamu alaikum èyí ti rí ẹsẹ̀ bísímìlá ẹ wọlé ilẹ̀kùn wà tí wà jíṣí 56 44 911 ó wà lẹ̀ mo wà bí sẹ́ tó mo rò pé ibi tó dé ìwé kí n wá ṣàlàyé ọlọ́wọ́ bọ́tìnì má gbẹ̀ni kankan mọ́
ṣe gbọ́ ẹ má gbẹ nìkan kan mọ́ ọlọ́wọ́ bọ́tí mi ṣe ń gbọ́ tọ́yìb ìwẹ̀ jẹ́nẹ́bà àgbo àwọn afáà tí wọ́n sọ wọ́n gbìyànjú sí ṣùgbọ́n kò sí pray fún mi ò rí pray kankan fún yẹn báà náà ṣe tẹ́lẹ̀ nìyẹn ká tó wá rí ẹ̀rí ẹ̀yin sọ bí tẹ́tí kà fún yín ẹ̀yin wà sálàyé ẹ̀ ó dìgbà ẹlẹ́ẹ̀kejì tí mò ń sọ lójú iléeṣẹ́ wa yìí tá a bá fẹ́ wẹ̀ jẹ́nẹ́bà níta àkọ́kọ́ ṣe ni pé a gbé omi olùbí tá a ti fẹ́ wẹ̀ tá a mọ̀ sí káà local ni o àní ẹ má gbà wọlé ẹsẹ̀ fílẹ̀ ẹ má gbà nìkan kan mọ́ ẹ má gbà nìkan kan mọ́ ẹ ṣeun káà yìí local ni irú àwọn tá a wà lábúlé tó yẹ pé a kàn tá a sọ síbi kan ni ìwé náà láti máa wẹ̀ káà nìyẹn àyíbẹ̀sì kọ́ àwọn tí ìgbẹ́ lóde yìí ṣẹ́gi ilé kan náà kí omi ó máa dà káà náà lò náà ká tó wọ káà yẹn a ṣe tó sí ọlọ́run kọ́ wa àwọ̀ káà náà a ṣàdúà lọ́mọ yìí ní a'udhu bika minal khubuthi wal khaba'ith bismillah àwọ̀ pẹ̀lú ṣéòsì tàbá wọlé tán níbù káà sí ká sán bá ntẹ́bà àti máa sọ ń gbà ká pé a sọ nǹkan má di ànábì ò sọ nǹkan má di inú àdìsí mo fẹ́ kà fún yìí ó mú náà ìmúná sọ̀rọ̀ gbà wá kọ́ọ́là ló jẹ́ fún Ibn Abbas ló gba àdìsí wa lọ́dọ̀ rẹ̀ ó ní òun gbé omi ìwẹ̀ ó ń sí ọlọ́run wá fún tó fẹ́ fi wẹ̀ jẹ́nẹ́bà omi ìwẹ̀ kíni omi ìwẹ̀ ó ń sí ọlọ́run tó fẹ́ fi wẹ̀ jẹ́nẹ́bà ó nígbà táwọn ẹbí wọ̀ká ní tó kọ́kọ́ ṣe ni pé ó fọwọ́ rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ó fọ báyìí lẹ́ẹ̀mẹ́ta ó fọ lákọ̀ọ́kọ́ ó fọ lẹ́ẹ̀kejì ó fọ lẹ́ẹ̀kẹta nígbà tó ṣẹ̀yìn tán ó ní ànábì tàǹbà ó bomi sọ́wọ́ òsì ó fi fọ ojú ara rẹ̀ nígbà táwọn ẹbí ṣẹ̀yìn tán ó lánàbì mú ọwọ́ rẹ̀ tó fi tàǹbà nì ó fi ra ògiri báyìí ó fi ra báyìí ó wá ṣàánú àwọn ilé ìbò nínú tèbí ẹ̀ ọ̀dà àwọn tá a wà lábúlé tó pé bí ilé ìwé oṣù ọlọ́run ṣe rí ní tiwa náà rí àánú kà sí bó ṣe ọlọ́run ṣe ni àákàfọwọ́ra ògiri ọwọ́ òsì ní àfẹ́ra ògiri àwọn àfòmí sí àṣàánú àwọn tó pé àwọn tiwa ìgbẹ́ lórí ni tí kò sí yẹ̀pẹ̀ àlebu yẹ̀pẹ̀ wọnú bẹ̀ a kà mú ọṣẹ a fi fọwọ́ yẹn a sì ṣẹnu dáadáa ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì nìyẹn nísìnyí a wá bẹ̀rẹ̀ àlùwàlá a fọwọ́ lẹ́ẹ̀mẹ́ta tá a fọwọ́ lẹ́ẹ̀mẹ́ta a yànnú lẹ́ẹ̀mẹ́ta a fi mú a fọ omi jáde lẹ́ẹ̀mẹ́ta a bọ́jú wa lẹ́ẹ̀mẹ́ta a fọ apá ọ̀tún báyìí mo ṣe ń fọ yìí lẹ́ẹ̀mẹ́ta apá òsì náà báyìí mo ṣe ń ṣe yìí lẹ́ẹ̀mẹ́ta lẹ́yìn náà àfòmí sórí wàá ṣe báyìí mo ṣe ṣe yìí á dà padà á lọ síbi etí á ṣe báyìí wàyí o á wà bu omi inú ẹ̀kúnwọ́ ló ń ṣe ọlọ́run bomi sí ló dà sórí lákọ̀ọ́kọ́ ó bomi lẹ́ẹ̀kejì ó dà sórí lẹ́ẹ̀kejì ó bu lẹ́ẹ̀kẹta ó dà sórí lẹ́ẹ̀kẹta ó bẹ̀rẹ̀ wẹ̀ nìyẹn nígbà táwọn ibi sí wẹ̀yẹn tán ó mú nàmà ìmúnà ni ó ń ṣe ọlọ́run wa dà mí sára kò ní ó pín ó bẹ̀rẹ̀ lórí ìdodo àbí ó pín ara náà sí méjì àbó kò sọ bẹ́ẹ̀ ó ní ó sí ọlọ́run dà mí nígbà tó pa orí rẹ̀ tán tó pa orí tó nu etí tán tó fòmìnira etí tán ó dà lù àlàdó ń bẹ̀ lẹ́yìn ní ó bu ẹ̀kún ọkàn ó dà sórí ó bu lẹ́ẹ̀kejì ó dà sórí ó bu lẹ́ẹ̀kẹta ó dà sórí ó bẹ̀rẹ̀ wẹ̀ nìyẹn ó wá da omi yòókù sára ó sẹ́ díẹ̀ kù nù omi náà nígbà ó dà sí gbogbo ara náà tán àrẹ́bí súnkú omi tó ti wẹ̀ díẹ̀ ó wá lọ fọ ó lọ sàlùwàlá tó kù tí ò tí ì parí ó fọ ẹsẹ̀ dé kókósẹ̀ ìkíní àti kejì àdìsí tí mo sọ fún wa yìí á rí inú Sahihu Muslim ìjọba bóyá ọjọ́ mẹ́jọ insha Allah ta'ala ń gbé Sahihu Muslim wa ń wá ká fún mi báyìí Sahihu Muslim àbá ń bẹ ẹ lọ wo báàbù sífàtì gúúsùlì nàbì bóòlù oṣù ọlọ́run sì máa ń wẹ̀ bóòlù oṣù wẹ̀ ẹ rí àdìsí yìí mẹ́ torí ìdí èyí ìwẹ̀ jẹ́nẹ́bà ni o àbòbí Allah èyí tí mo sọ yìí kò jẹ́ jásí pé torí tí ẹnìkan ṣoṣo ni àfáà mi kan máa ń dá ọkà kan ó ní Olúwa mo jíṣẹ́ rẹ̀ fún wọn nílẹ̀ yìí o a máa dárúkọ ìdí tí gbé Olúwa mo jíṣẹ́ rẹ̀ fún wọn nílẹ̀ yìí o bí wọ́n gbọ́ bí wọ́n ò bá gbà mo ti sọ tiẹ̀ bí wọ́n gbọ́ bí wọ́n ò bá gbà mo ti jíṣẹ́ rẹ̀ ẹ̀yìn ẹ̀mí àìgbọ́ òsì o
àìríbùṣe mo ti sọ nítorí tọ́lọ́ ní nǹkan tí mo fẹ́ gbà ń díẹ̀ mo bẹ alákòjú jásíkò tó ti ẹnìkan sọ ni kójú owó olùfẹ́ bí àtẹ̀yẹ́tẹ̀ gbọ́ láìpẹ́ méjì ọlọ́run ibi tá a ti gbẹ̀sán kójú abẹ́sàn bẹ̀ láti agbára rẹ̀ Ànábì ní al-hikmatu dallatun lil mu'min anni wajadaha fa huwa awla bi inú ìwáyà mi anni wajadaha akhadhaha Ànábì ní tẹ́ ń pè ní ìmọ̀ àmọ̀lò ń tó sọnù sí mùmínì ni ibikíbi tó bá ti di kó mu olólẹ́tọ̀ sí torí ìdí èyí ẹ̀yìn yẹn mi ìbí ọmọ kéwù léńjẹ lẹ́yìn àwọn àfa ó ní mò ń sọ fún yín ẹ mọ̀ pé ilé ìkéré tó ẹ pé èyí ó tiẹ̀ sọ kò ní jẹ́ bádáwí dúdú yẹn ẹ dákun ọmọ bínú èmi náà kọ́ mo dára mo ti dá mi náà mo ṣe rí àmọ́ bí alákòjú jásíkò tó ti ẹnìkan sọ ni àti bí àtẹ̀yìn kọ́lọ́ kó mọ̀ sí ní èwùpẹ́ fún wa kójú ó tún sẹ́kù fún wa lórí ilẹ̀ tá a lò gbogbo tábà á lò lórí ilẹ̀ kó já lò lórí dáadáa láìpẹ́ méjì ọlọ́run àwọn èèyàn mẹ́sàn-án ni wọ́n pè mí lẹ́nìí ṣùgbọ́n àwọn èèyàn mẹ́sàn-án náà ẹnìkan ló gba ìbéèrè kan nú méjì ẹni tó wá gbà wọn mọ sàdéhùn pé yóò gba Mayo Sunna TV Yorùbá kan insha Allah ta'ala tó ẹ pé láyà àṣẹ náà ẹ bá wà gẹ́gẹ́ bó ṣe pè pé àṣẹ lòun wà Yusuf Mustapha àṣẹ lẹ́wà ẹ lọ sí ọjà ńlá tẹ́ bá ti yà níbi Carrefour tí wọ́n gbé statue bàbá àbèjì sí yẹn ẹ rí ya kan kẹtọ́ níbi pharmacy náà níbi ọjà yẹn ẹ rí ya kan tí máa ń da bàtà lẹ́lẹ́ báyìí tí máa ń tà lẹ́lẹ́ tẹ́ bá kó ẹgbẹ̀rún ayé kéde báyìí ẹ rí bùtíkà àkọ́kọ́ ẹ bẹ̀rẹ̀ ìyàmọ́ sí yàmẹ́ tẹ́ bá ti débẹ̀ ẹ wá pè mí kí n sọ fún wọn ká fún ẹni tí mo sọ yẹn ẹ ṣeun gan jazakumullahu khairan àtẹ̀mí àtàrà wọn lọ bọ́tìnì mi àjọrò báyìí náà lọ àdá pé kọ́lọ́ mọ́sẹ̀ ìlókù fún wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh. Assalamu alaikum èèyàn wa. Assalamu alaikum èèyàn wa. Sunna TV Yorùbá ń kí yín. Sunna TV Yorùbá ń kí yín. Ìkẹ́ Ọlọ́run àtàlàfíà rẹ̀ tó pé. Ìkẹ́ Ọlọ́run àtàlàfíà rẹ̀ tó pé. Àtúngbé tuntun dé. Àtúngbé tuntun dé. Tàmà tó ní òkàrè nínú. Tàmà tó ní òkàrè nínú. Ètò Alóyin Ládùn ni. Ìbéèrè àti ìdáhùn tó pé. Ẹ pè wá kẹ́dá ṣètò wa. Tàmà tó ní òkàrè nínú. Ẹ̀bùn ń bẹ nílẹ̀ fa. Ẹ̀bùn ń bẹ nílẹ̀ fa. Káàbọ̀ Ọlọ́run dòwó pọ̀ láàyè yìí o. Àdúrà wa yóò gbà kárí. Káàbọ̀ Ọlọ́run dòwó pọ̀ láàyè yìí o. Àdúrà wa yóò gbà kárí. Tàmá ní ètò ìsìláàmù tí ó fi máa dáhùn ìbéèrè léyìí tí àsọyege rẹ̀ ní ẹ̀bùn gbà ó káre nínú. Assalamu alaikum.